ogun tuntun ó ti dìde sí ààrẹ tuntun ẹgbẹ́ onímọ́tò National Union of Road Transport Workers NURTW lórílẹ̀‐èdè yìí ìyẹn Alhaji Musiliu Ayinde Akinsanya ní tọ́pọ̀ èèyàn mọ̀ sí MC Olúọmọ o pẹ̀lú bí wọ́n ṣe ti kọ lẹ́tà ìfẹ̀hónúhàn sí onídàájọ́ àgbà lórílẹ̀‐èdè yìí onídàájọ́ Kudirat Kékeré-Ẹkùn lórí pé àwọn aláṣẹ ẹgbẹ́ NURTW wọ́n tàpá sí òfin àti àṣẹ ilé-ẹjọ́ tó ní wọn kò gbọdọ̀ sọ MC Olúọmọ di ààrẹ tí wọ́n sì ti ń kọ lẹ́tà sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà pé kó tètè gbé ìgbésẹ̀ lórí bí wọn yóò ṣe yọ MC Olúọmọ kúrò nípò náà. Ẹ rántí pé lọ́jọ́ àbámẹ́ta ti ṣe ọjọ́ kẹsàn-án oṣù kọkànlá tá a wáyé the 9th of November 2024 ìní wọ́n kéde Alhaji Musiliu Ayinde Akinsanya tọ́pọ̀ èèyàn mọ̀ sí MC Olúọmọ gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ onímọ́tò lórílẹ̀‐èdè yìí ṣùgbọ́n tó jẹ́ pé Alhaji Tajudeen Ìbíkúnlé Bàrúwá tó wà ní ipò náà tí wọ́n gbà lọ́wọ́ MC Olúọmọ ti jẹ́ kó dìímọ̀ wípé ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ìyún Court of Appeal tí àwọn MC Olúọmọ gbé ẹjọ́ lọ lẹ́yìn tí ilé-ẹjọ́ tó ń rí sọ̀rọ̀ òṣìṣẹ́ ìyún National Industrial Court ti dáhùn láre ìpè wọn gbọ́dọ̀ yọ òun ní ààrẹ ẹgbẹ́ onímọ́tò onílé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tán gbé ẹjọ́ lọ tó jẹ́ òpin ilé-ẹjọ́ fún àwọn ó tún dáhùn láre lọ́jọ́ kẹjọ oṣù kọkànlá tá a wà ìyún ọjọ́ ẹtì Friday ọ̀sẹ̀ tó lọ lọ́hùn-ún ṣùgbọ́n tó ní kàyéfì ni ló jẹ́ wípé àwọn MC Olúọmọ wọn tẹ̀láṣẹ ilé-ẹjọ́ wọ́n sì lọ búra fún MC Olúọmọ gẹ́gẹ́ bí ààrẹ tuntun. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé eléyìí ni wọ́n ti kọ lẹ́tà sí onídàájọ́ Kékeré-Ẹkùn wípé kó gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ náà nítorí pé kò ṣeé ṣe kí wọ́n máa tàpá sí àṣẹ ilé-ẹjọ́ gẹ́gẹ́ bí àwọn MC Olúọmọ ṣe ṣe. Bákan náà a gbọ́ pé ariwo àti lẹ́tà ó ti dé ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu báyìí o wípé bí kò bá fẹ́ tàbùkù ipò ààrẹ tó wà tó sì fẹ́ jẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà mọ̀ pé òfin ju ẹnikẹ́ni lọ àfi kó pàṣẹ kan yọ MC Olúọmọ nítorí pé ilé-ẹjọ́ ti pàṣẹ pé Tajudeen Bàrúwá òun ni kó máa ṣe ààrẹ lọ. Ní báyìí pẹ̀lú bí ogun ṣe ń dìde lórí ipò ààrẹ tuntun tí MC Olúọmọ tó ṣẹ̀ṣẹ̀ dé kódà tí àwọn oníròyìn kan tí wọ́n ti ń gbé tó ti ń fàkùbù kan Tinubu wípé bó ṣe dákẹ́ tí wọ́n rí àṣẹ ilé-ẹjọ́ fún pé Bàrúwá ni kó máa ṣe ipò ààrẹ NURTW lọ wọ́n ló léwu fún ètò democracy Nàìjíríà tá a sì gbọ́ pé ọ̀rọ̀ náà àwọn tó súnmọ́ MC Olúọmọ ní kò dùn mọ́ nínú ìyẹn bó ṣe fẹ́ máa gbógun tuntun dìde kódà àwọn kan sọ pé ọkàn ọkùnrin náà kò balẹ̀ lórí ogun tuntun tó fẹ́ máa gbé dìde sí i pé wọ́n tàpá sí àṣẹ ilé-ẹjọ́ pẹ̀lú bá ṣe sọ di ààrẹ ẹgbẹ́ onímọ́tò NURTW.